to ìyá ewé Esther Tokunbo Aboderin. Ọlọ́run á jẹ́ kí ẹ gbọ́. Lẹ́yìn tí mo ṣe yìí, if you come for me, I will not say anything on it. But ó wà ńbẹ̀. Mo wá fẹ́ káwọn èèyàn, mo fáwọn èèyàn láṣẹ láti gbé. If you come for me in the next 1 week, I won't talk about you at all. But after 1 week, if you come for me for what I did today, I will definitely come for you in a trillion-fold. But I think a word is enough for the wise. Many people love you. Many people love you. But don't push them to the extent of them to come. You kì í gbà. Wọ́n bá gbé wá fún mi bí mo ṣe máa ń sọ fún wọn ní ẹ̀yìn ni mo ṣe show yìí. Bí mo ṣe máa ń ṣe nìyẹn. Lẹ́gbọ̀ọ́ òróró ọ̀rọ̀ àwa yìí. Mi ilé ti torí ti yín irú Mọ́mì Adébímpé tí yẹ pé ìjọ òun mo ti bá yín sọ̀rọ̀ gbẹ̀yìn màmá. Mọ́mì Adébímpé bí ò bá kúrò mi láàrin ọ̀sẹ̀ kan báwo ni o ṣe wà o gbogbo ìgbà tí ogun tírísọ̀mù yẹn jáde obìnrin yẹn ń pè mí every 2 days tó ṣàdúrà fún mi lórí fóònù àbí ẹ mọ̀ pé ogun yẹn kò ń ṣe ogun kékeré Ọlọ́run ló kó mi yọ. Àgbàdo òjò lóhun òkò wọlé onílé ni ò gbà fún. Màmá yẹn ló máa pè mí lóòrèkóòrè ló máa bá mi sọ ló máa ṣàdúrà fún mi. Ṣé kí wá sọ wípé oore pé aṣiwèrè mi gbàgbé oore ni? Nígbà tí wọ́n rí show tó pè mí pé kí ló ṣẹlẹ̀ tí mo dẹ̀ ní mi mọ nǹkan tí mo ṣe fún màmá wọ́n dẹ̀ tún ṣe ń pacify mi pé no ó mọ̀ pé màmá love ẹ̀ wọ́n náà dẹ̀ love màmá ìyá àtọmọ ni má worry má kàkún o èmi àti wọn dẹ̀ sọ́dún yẹn lọ. Ẹni tí mo mọ̀ pé mo dídì bá sọ̀rọ̀ lẹ́yìn òun ni Lore Martins àti Ọláyà wọ́n dẹ̀ sọ fún mi pé máa pè yín tí n bá fẹ́ ṣàbòsí mọ́ ṣe náà wọ́n fẹ́ pè yín máa ní ẹ má pè wọ́n o mo kàn ní kí n sọ fún yín ni o wọ́n sọ fún mi pé wọ́n máa pè yín kódà wọ́n sọ fún mi olórí ọkọ fọ́tí ní kí n pè yín mo ní mo ò ní pè yín pé tí gbé màmá ló yẹ kó pè mí torí màmá ni màmá wà tó bá wá pè mí tó bá ní mo ṣẹ̀ tí n bá wá apologize kan tó bá wù wọ́n ní kó ṣe fún mi. Màmá kò dáa pàá lè ní pàá lọ́la ojú náà bá fọ́ra bàràbà ló ń dà kí ni mo ṣe fún yín ṣé kí wá gbà pé oyè tó kára ìwò ó ti fẹ́ kára ẹdẹ mi ni kódà kí ni mo ṣe ẹ bó síta ẹ pè mí lálábòsí àwọn ọ̀rọ̀ tí ẹ tó bí mi ẹni tó bí mi tó ṣu mí ò lè sọ fún mi ẹ dẹ̀ ń sọ sí mi níta gbangba ẹ ń sú mi láṣọ síta every little thing ẹ wá bú mi mo dẹ̀ ń sọ pé èmi ò wọ́n kọ́ mi bẹ́ẹ̀ tí bí mo ṣe ń sọ̀rọ̀ bí mo ṣe lè bá ìyá mi sọ̀rọ̀ mo sì ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí ìyá mi bá ṣe nǹkan tó ṣe pé kíní màá máa rán wọn létí Ọlọ́run mo ń rán yín létí Ọlọ́run ni màmá ẹ má jẹ́ kí n tara yín dẹ́ṣẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò ṣe rí mi ò wojú àgbàlagbà kan rí láyé mi ò ṣe rí gbogbo àwọn tó jẹ́ àwọn ẹ̀gbọ́n mi tó jẹ́ àwọn ẹ̀tí mi kò sí tó máa sọ pé mo wojú wọn rí mi ṣe rí mi ìbú ẹ̀gbọ́n mi kankan rí bí mo ṣe ti dàgbà mi ò lẹ́gbọ̀n kan tí mo fèsì tí mo bú rí mi ò kò sẹ́gbọ́n kan mi ìwojú ẹ̀gbọ́n mi kankan rí kò dẹ̀ sábúrò mi tó wojú mi rí màmá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má fa ègún sí mi lórí please ẹ ti push me jù ẹ ti push me jù ẹ ti push me mi ò ṣe rí mi ò búyàn rí mi ò bú àwọn ẹ̀gbọ́n mi rí mi ò bú àǹtí mi rí mi ẹ ti push me please. bíi pé wáì tó fi ní kó lọ ṣe ṣó fún mi wáì tó fi ní kí bíi pé kó fẹ́ kó dà ní warú náà ni torí àbòsí ó wá ní bó ṣe close mọ́ mi ó close mọ́ mi pé ṣó ní ìdìbò kó lọ fẹjọ́ ọ̀tá ẹ̀ sùn ṣó ní ìdìbò kó lọ fún ẹjọ́ ọ̀tá rẹ̀ sùn ìdá kí ni mo ti ẹ̀ wí gan kí ni ta gbé tàǹdù kan tó ń gbégọ́ mi kiri ẹni tí tó bá wà lórí social media la lè sọ tí n bá wẹ̀ lórí social media ò dẹ̀ nà mí lórí social media padà ó dẹ̀ nà mí lórí social media padà èmi ráyè wàhálà bó bá súnmọ́ mi tó bá máa tẹ́ má súnmọ́ mi mi ì ṣe súnmọ́ òkúròrò ní mi má súnmọ́ mi mi ìfàlábòsí lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ànímọ̀ sì ń sọ fún ẹ pé alábò ìwà àbòsí ló wù. kí ni róòlù Bímpé Alásàdúrà lórí ọ̀rọ̀ Yinka TNT àti Esabod? The only role tí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ ni pé wọ́n finá sí nìyà wọ́n finá sí wọ́n lo Yinka as bait láti finá sí Esabod lábẹ́ because sincerely wọ́n mọ̀ pé ìyá yẹn máa jáde. Ẹ̀yin náà ẹ fi ọ̀rọ̀ yẹn rora yín wò. If you were Esabod, what will you think? So ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run tá bá fẹ́ dá sí ọ̀rọ̀ àwọn èèyàn ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run. I come in peace. Then Yinka TNT èwo làbúrò mọ́ sépèlera rẹ̀ wàá mọ̀ sépèlera rẹ̀ o fẹ́ you want to prove your point. Why sépè wàá mọ̀ sépè wàá sépè fáwọn ọmọ wàá sépè fún rẹ
like seriously ẹ̀yin ò mọ̀ pé pé yìí máa jà lọ́jọ́ alẹ́ ni ẹ má máa síte ẹ má máa ṣe bẹ́ẹ̀ your words are okay to prove your point your words are okay to prove your point tó bá wù wọ́n kán gbàgbọ́ tó bá wọ́n wù wọ́n kán mọ́ gbàgbọ́ from all indications èmi mọ̀ pé Yínká bí mọ̀mọ́ Esabod ṣe ń sọ̀rọ̀ wọ́n fẹ́ràn Yínká TNT náà ṣe fẹ́ràn wọn ọ̀rọ̀ MC Olúọmọ Koko Zaria / whatever is happening now in Lagos ó ní ó di gbọ́mi sí ọbẹ̀ tó tí wọ́n fi ní like ọ̀rọ̀ about how many few weeks or how many days ago wọ́n dẹ̀ ti parí yẹn bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìdásí tí Adébímpé Alásàdúrà dá sí òun ló fa ọ̀rọ̀ yìí tí Yínká fi jáde síta tí wọ́n fi ń sọ̀rọ̀ bí tomijé lójú tí mọ̀dá Esabod sọ pé alábòsí ni Yínká TNT seriously what do you expect Esabod to think? ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí náà ká fi rọra wa wò ẹ̀yin náà mọ̀ pé àárín Esabod àti Adébímpé Alásàdúrà àárín wọn ò gún réré kọ́lọ́n bá wọn tún àárín yẹn ṣe kí Ọlọ́run tún àárín yẹn ṣe ṣíṣe ni Esabod rè pé wọ́n gang up léun lórí ni Esabod fẹ́ràn Yínká TNT náà dẹ̀ fẹ́ràn wọn bẹ́ẹ̀ Yínká TNT ó fẹ́ nice to everybody ìwọ mọ̀ pé èèyàn tó nice to everybody at the end of the day ayé òmùníkà you as a singular person you want to be nice to everybody àwọn èèyàn mi náà wà tó ń ṣe rabbit yẹn you want to be nice to everybody you can't be nice to everybody if you are nice to everybody they will find your fault so fault Yínká TNT ni wọ́n wá báyìí wọ́n fẹ́ fi get ìyá Esabod and they like each other Yínká TNT máa sọ pé màmá mi ò fẹ́ ṣẹ̀yìn lóòótọ́ màmá ẹ̀ ṣọlọ́run but ẹ mọ̀ pé nínú ọkàn wa ó ní èèyàn tí Ọlọ́run yọ̀ǹda fún wa as in kí ẹ kàn fẹ́ràn èèyàn naturally you just like the person Yínká TNT ó ti sọ̀rọ̀ maybe ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò sì gbóná báyìí nígbà yẹn ni Alásàdúrà wá bèèrè rẹ̀ lọ pé kí ló ṣẹlẹ̀ láàrin wa àti mọ́mì rẹ̀ ni Yínká TNT wá explain fún Alásàdúrà according to all the charts that go through okay sincerely Alásàdúrà tó bá jẹ́ pé wọ́n fẹ́ parí ìjà ni wọ́n á sọ fún Yínká TNT pé wá pé mọ̀mọ́ ẹ̀ ni ò kẹ́ parí ẹ̀ lẹ́yìn ẹ má jẹ́ kó jáde ó ti tó bẹ́ẹ̀ yẹn náà pé mọ̀mọ́ ẹ̀ kọ́rọ̀ yẹn sì tán but before because wọ́n fẹ́ escalate ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ kí like Yínká wà ní center of this fracas that is about to start kọ́lọ́mbà apaná rẹ̀ Alásàdúrà wá gbé chat yẹn jáde ó ní ó fẹ́ parí ìjà lórí chat àwọn wá ń parí ìjà ó wá ń sọ fault of Esabod oníwò like you said yóò mọ nǹkan tí Esabod fi mọ́ ṣe báyìí àwọn tó bá fẹ́ràn rẹ̀ á ṣàfẹ́ lé wọn lọ ẹ̀yin ẹ wúrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò dáa it is as if ẹ tún fẹ́ lé àwọn èèyàn kúrò lára Esabod ẹ dẹ̀ ń parí ìjà Yínká TNT ni ní ìsìn kí ẹ ṣe pé bóyá ẹ support Yínká TNT ṣíṣe lẹ tọrùn Yínká TNT bọ nonsense yìí ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé obìnrin like an elderly person she knows irú ọ̀rọ̀ báyìí ọmọdé kò ní mọ ibi tí wọ́n jù sí irú ọ̀rọ̀ tẹ̀sán láàrin yìí ọmọdé irú àwa báyìí gan tí ó jẹ́ pé like young girls sórí eyín a sì wà ní side like young girls yes èmi young girls ní a sì wà lẹ́yìn sí irú ẹ̀yin nísìnyí ẹ rí fi ara yín sí àgbà blogger àwọn ọmọ kékeré blogger ní kọ́nà náà jẹ́ ká dó àgbà ẹ jọ̀ọ́ má sọ pé ẹnu mi rùn lórí ọ̀rọ̀ yìí ẹ má sọ wípé ọmọ kékeré ṣe ń bá mi sọ̀rọ̀ ẹ má sọ wípé ìgbà wo ló dé ìgbà tí mo jíra tí mo rò pé àwọn àgbà blogger ò bá yín dá sí sincerely òun ló jẹ́ kí tí mi ò rí òun ló jẹ́ kí n dá sí so already dídá sí Bímpé Alásàdúrà ó tún finá sọ̀rọ̀ yẹn ni ẹ jẹ́ ká rò ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká rò dáadáa wọ́n tún finá sọ̀rọ̀ yẹn at the end of the day at the end of the show táwọn náà mọ̀ tí Bímpé Alásàdúrà mọ̀ pé yes ibi táwọn gbé kalẹ̀ sí arábìnrin yóò jáde fáwọn wọn wá ní àwọn ò dákẹ́ 1 week tó bá jáde after a week àwọn wà jáde fún like seriously ẹ ti sọ pé ẹ parí ìjà láàrin yìí ẹ tanná sí ni ẹ lo Yínká TNT as bait it's not okay it's not good ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run mi ò sọ pé bẹ́ẹ̀ ṣe dá yẹn ò dáa ó dáa bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo nǹkan tí yẹn bá ṣe God is watching lórí ọ̀rọ̀ ìjà lórí ọ̀rọ̀ yẹn tó fẹ́ wàhálà bíi ti Yínká TNT ó yẹ kẹ́ ẹ bá tó dáadáa ni kò yẹ kí ó dàbí ẹni pé ẹ wá wọ́ Yínká TNT sínú fracas kò yẹ ẹjọ́ kò yẹ èmi mọ̀ pé Adébímpé Alásàdúrà you been doing good for people you been doing good tẹ́ ẹ̀ ṣe yẹn ó ní kẹ́ ẹ continue ẹ̀yin ẹ̀rí nǹkan tí Yínká TNT sọ Yínká TNT sọ wípé Yínká TNT sọ wípé
you be a support to her. Dàbẹ́ ṣe jẹ́ support fún bẹ́ẹ̀ náà ni Esabod fi jẹ́ support fún wọn ò lè tẹ́jú yín mọ́lẹ̀. So dáadáa tẹ́ ẹ̀ ń ṣe yẹn oníkẹ́ máa ṣe lọ Ọlọ́run nìkan ló máa san yín lẹ́san rẹ̀. Ọlọ́run nìkan ló máa san yín lẹ́san rẹ̀. Ẹ rántí pé àwọn ọmọ wà ń bẹ̀. So ìbínú tí Esabod bí ó tó bẹ́ẹ̀ yẹn èèyàn ó jù bẹ́ẹ̀ lọ. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ó ní Yinka TNT ọ̀tá mi lẹ́ni ó dẹ̀ mọ̀ ó ṣe lọ fẹjọ́ mi sùn. Ó wá dàbí ẹni pé wọ́n sọ̀rọ̀ ìyá ẹ̀ lẹ́yìn ló fi wá ṣe chat. Ó dàbí ẹni pé sí Masa Esabod bí ẹni pé Yinka TNT support chat yẹn tí aláṣọ àdúrà yẹn wá ṣe ń ta. Ó dàbẹ̀ because Yinka TNT kò jáde wá debunk ẹ̀. Yinka TNT kò jáde wá debunk ọ̀rọ̀ náà. So ẹ ṣàtúnṣe Yinka TNT ẹ ṣàtúnṣe. Ẹ ṣàtúnṣe. I know you don't like problem. Yes, your nature doesn't like problem. You are on your own, you are on your lane and you are doing good. Ẹ má jẹ́ kí wọ́n ti ọmọ yín bọ̀ fracas. Kí ló wá yẹ kẹ́ ẹ ṣe? Ẹ pe mọ̀mọ́ yẹn, ẹ pe mọ̀mọ́ Adébímpé Alásàdúrà, ẹ pè Yinka TNT mo bá bí nísìn. Ẹni wọ́n ṣe èyí tí wọ́n ṣe yẹn náà dáa, ó ti dáa. Kí wọ́n má stage chat lórí ọ̀rọ̀ yìí. Kí wọ́n jọ torí titi yín kì í ṣe torí anybody. Torí titi yín kí wọ́n jọ kí wọ́n dákẹ́. Either after a week or after 2 weeks o, kí wọ́n dákẹ́ kí wọ́n jọ kí wọ́n fi yá yín. Ẹ wá padà lọ sọ́dọ̀ Masa Esabod. Yes. No, from all definition. Mostly she's still like a maybe senior sister or like a mother. Yes. You are junior to her. You understand? So ẹ pè Mama Esabod ẹni ó ti tán nìyẹn. Kí wọ́n yáfè, kí wọ́n má bínú. It's a kuskure. You never knew pé mama yóò jáde wá sí chat. Never knew. Kí wọ́n má bínú kọ́rọ̀ yẹn dẹ̀ parí síbẹ̀. Kó parí síbẹ̀ ní outside videos, outside social media. Tó bá yá táwọn èèyàn bá béèrè lọ́wọ́ yín ẹni ẹ ti parí ẹ̀ àwọn èèyàn ó dákẹ́. But anything aside this, that means you all want fracas. You all want to make money through gbọ́nmisí ọbẹ̀ tó. You understand? Ìyá Esabod ẹ má bínú. Yinka TNT ó sì nífẹ̀ẹ́ yín. Yinka TNT ìwọ náà má bínú. Èmi mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyá Esabod. Ìyá aláṣọ àdúrà ìjà tó wà láàrin yín àti Esabod Ọlọ́run parí ẹ̀. Ọlọ́run ló parí ẹ̀. Ọlọ́run ó fún yín lómi tútù mú tí ọkàn yóò fi bùrọ̀lẹ̀. You understand? Ìbínú ò dáa torí ẹ jẹ́ ká rántí àti bọ̀tán ọ̀la. Tọ́lọ́ bá sọ pé ó yá nísìnkọ́, tọ́lọ́ bá sọ yí pé ikú dé nísìnkọ́, will you continue with the enmity? Ẹ forí jìra yín, ẹ jẹ́ kó tán ẹ̀yin èèyàn, ẹ jẹ́ kó tán. You understand? I'm doing this on behalf of Yinka TNT, on behalf of Adébímpé Alásàdúrà, on behalf of Ìyá Esabod. Like these people, àwọn èèyàn tí mo nífẹ̀ẹ́ sí wọn ni. I'm not for anybody and I'm not against anybody. Àárín ni mo wà nítorí ká lè bá a sòótọ́. Òótọ́ ọ̀rọ̀ yìí ni mo sọ. Àfẹ́jà àgbààgbà níyín. Àgbààgbà ní ẹ sì tún lóòkè ju báyìí lọ inshallah. Àwa náà inshallah á bá yín o inshallah á bá yín inshallah. Ẹ̀yin ìyá mi alálùbáríkà, ẹ̀yin ìyá mi gidi. Èmi ṣe fracas o ẹjọ́. I come in peace. This is on point by 2 using my words to help others. Lórí tí MC Olúọmọ àti Sego àti Koko Zaria kò síjà. Ọlọ́run má jẹ́ kí a kẹ̀yìn síbi táyé kọjú sí ni. Koko Zaria is in Lagos. Ṣé kó wá kẹ̀yìn sí Sego ni? Tó bá jẹ́ àsìkò tí MC Olúọmọ tí àjọ rẹ̀ náà àjọyọ̀ bá dé tí wọ́n fẹ́ gbé lọ bí gíga, Koko Zaria tún máa jọ ìfùfù ni. There's nothing Yinka TNT anybody lè yí síbi tó wù. Ṣó yé yín? So as a content creator, pay attention that on your own lane, be for everybody. You understand? Ẹ má fi síbi kan, ẹ wà ní middle ni. This is because àmọ́ kan tó ṣẹlẹ̀ lọ́la. You understand? MC Olúọmọ àti Koko Zaria wọn ò lè jà láíláí. Bó bá ṣe wọ́n ni wọ́n ṣe ṣera wọn sí. You understand? This is on point. Using my words to help others. Bye. Love you all.